àwọn eléré ibú ti wọ̀ lọ́rin o àwọn olórí ibú wọn ti wọ̀ lọ́rin o ẹ ti rí wọn o ẹ wá dúró ẹ wo bá ṣe pọ̀ we have to be very very careful situation report ní Ìlọrin níbo wọ́n ti ń lọ àwọn eléyìí bọ̀. ẹ ti rí o ẹ máa fura o so we have to be very very careful. Anytime we ti dé anytime we ti dé anytime we ti dé sẹ́ anytime we ti dé anytime sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ kó máa yé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. Anytime we ti dé anytime we ti dé anytime we ti dé sẹ́ anytime we ti dé anytime sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko ó dé àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ ètò túmọ̀ gbọ́ wa tó tún nítumọ̀ gbogbo ayé ló gbọ́ àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ sọ̀rọ̀ ọlọ́gbọ́n kápákó mọ́kùn yọ gbogbo ayé ló gbọ́ àwí koko lójú ọlọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó dẹ̀ ṣe gan ayé ló gbọ́ àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ current affairs gbogbo ayé ló gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ẹ máa gbọ́ wa lọ kódà tó fi lórí àwọn òṣèlú wa gbogbo ayé ló gbọ́ ìtàn ẹ máa gbọ́ wa lọ ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n gbogbo ayé ló gbọ́ lórí ètò Awíkókó ẹ máa gbọ́ wa lọ àṣà ìmọ̀ gbogbo ayé ló gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ lẹ́yàdís mo gbọ́ ní tèmi o gbogbo ayé ló gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ètò Awíkókó gbogbo ayé ló gbọ́. kókókó làárọ̀ fàdí tí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ ni o láyé ìsẹ̀yìn gbogbo ara là ń mú tó o ẹ jẹ́ kí gbogbo ọmọ kóòtù òjìrè bí nílé lóko lódò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àkàndọ̀rọ̀ Awíkókó ló kọ́ mi àjàó àrò ni mi Awíkókó á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá làbàbà ọlọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ọ̀tì lé gbàngbàng mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí ìbànújẹ́ ò ní kàn yín ibi ò ní bà yín lágbára ọlọ́run ẹ̀rí nǹkan mẹ́ bá wo fídíò kékeré tí ẹ wò níbẹ̀rẹ̀ ń ẹ má rò wípé bóyá orílẹ̀-èdè míì ló ti wáyé orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ mọ́ wàá fọkàn sí pé ilẹ̀ míì ló ti ṣẹlẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ni torí oníkangun lónìkangun akwarapa lọ́kàngun sọ́run kò sí bá ṣe pín tá pín Ìlọrin kúrò lára ilẹ̀ Yoòbá tẹnitẹni èkìsà lọ́làtàn ran Yoòbá ló lu Ìlọrin pa bó tiẹ̀ jẹ́ pa ti ní Fúlàní Yorùbá nílọrin nǹkan kan wá ṣẹlẹ̀ ńbẹ̀ tí kìí ṣe paralé ọ̀gbọ́ ijù ló gbé ṣẹlẹ̀ aráalé gbọ́ ọkàn wo aráalé kí wọ́n má gbé gbèsè kankan lé lórí ni because expectation mi ni pé ó yẹ káriwọ́ gbalé gboko kìkì ọkàn gbogbo àdúgbò pé wọ́n láwọn ará bí ti dé lọ́rin business as usual la fi ṣe àsọ nǹkan kan àwí nǹkan kan àgbégbèsè kankan ọmọ káàárọ̀ òjíire kò rún yín ó ń dò yí ká yín lọ o ṣé ẹ máa lè withstand kínní yìí ẹ̀ ń dáná nínú pásẹ̀jì ẹ bo petrol sínú yàrá bí iná bá búrẹ́kẹ́ tó fẹjú ṣé yóò ṣe bomi pa Kennedy
gbogbo wa gbọ́ pàwọn ọ̀bàyéjẹ́ adarán jẹ àwọn afẹ̀míṣòfò pàápàá jùlọ àwọn tí ń bẹ lókè ọya wọ́n ń wọlé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ sílẹ̀ káàrọ̀ òjíire every blessed day àdẹ̀ sọ nǹkan kan àdẹ̀ gbégbèsè kankan ó dìgbà tán bá kọlu iléèwé ó dìgbà tán bá já kẹ́kọ̀ọ́ gbé ó dìgbà tán bá jí ọba gbé láàfin ó dìgbà tán bá jí ìyàn wa gbé ká tó mọ̀ pé ọ̀fọ̀ sẹ̀lú orò ń gbọ́ máa dẹ́tẹ̀ odò ń gbọ́ máa dẹ́tẹ̀ alókòkú lọ kárùn lọ ni bọ́ bá gbọ́mọ ọba ẹ má mọ̀ gbé ta o ọmọ mẹ̀kúnnù ìlú ńlá àwọn ará bí sàwọnú gbò kò sọ́mọ olówó láàrin wọn kò sọ́mọ olóṣèlú kankan láàrin wọn kò sọ́mọ gómìnà ńbẹ ọmọ sẹ́nítọ̀ kankan ò sí ńbẹ àwa tá a wá járàlú gangan ntálàìmọ̀ kan wá fi ń ṣe rẹ̀ lọ́pọ̀ gbogbo ẹrù kọ́ la máa dì lérí ìjọba pírọ́blẹ̀mù tàwa gangan pọ̀ fúnra lára wa àwọn èèyàn kan lórí ìkọ́ọ̀dù kìíní yìí wọ́n ké gbàjarè wọ́n ti kópa tiwọn kò sẹ́ni tí ibo ní sùúwà dédìí egun wọ́n ti gbìyànjú agbára tiwọn wọ́n pariwo sí i létí ẹ̀ ń fà dáná dí àjànàkú ó ti gbìyànjú ṣáájú ọbẹ̀ ẹran yín ló lóun ò ní wálé o mo ráhàn Fúlàní yẹn bí wọ́n ṣe pọ̀ tó kódà níbi tó le dé àárín títì wọ́n ti ń kírun nílọrin ni o kì í ṣe ní Kaduna kì í ṣe ní Kano kì í ṣe ní Borno kì í ṣe ní Zaria kì í ṣe ní Bauchi kì í ṣe ní Katsina nílọrin lẹ káàárọ̀ òjíire ìran káàárọ̀ òjíire sì dákẹ́ ẹ̀wí nǹkan kan àwọn ọ̀dọ́ tí ń bẹ lórí ìtàkùn ayélujára business as usual kí wọ́n jó ní TikTok kí wọ́n gbọ́ yẹn ó de kí wọ́n yọ̀ dé ìta ní tí wọ́n ń ṣe nù tí kìíní ìbá burẹ́kẹ́ mò ń béèrè lọ́wọ́ wa ni o ságbára wọ́ọ̀ka ẹ̀yin náà wo fídíò yẹn ó yẹ jájọ wo fídíò yẹn padà ẹ já wò ó. àwọn eléré ibú ti wọ̀ lọ́rin o. wọn náà sùn sẹ́gbẹ̀ẹ́ títí lu ọlọ yìí o àárín títí wọn ti ń kírun tírélà tó kún wọn wá ló páàkì sójú títì yìí. we have to be very very careful situation report in Ilorin. tírélà tó kún wọn wá ló páàkì sáàrin títì yìí ẹ wo bá ń ṣe pọ̀ tó nú ẹ̀ àwọn kan ń kírun. ẹ ti rí o ẹ máa fura o. Can you imagine that? Now kí làwọn èèyàn yìí sọ. àwọn eléré ibú ti wọ̀ lọ́rin o. àwọn olórí ibú wọn ti wọ̀ lọ́rin o. ẹ ti rí wọn o. ẹ wá dúró ẹ wo bá ṣe pọ̀. we have to be very very careful situation report in Ilorin. alẹ́ ni wọ́n wọlé o ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó kíni ń bẹ nínú tírélà ẹ̀yin ọ̀mẹ́ èmi ọ̀mẹ́ nìkan kò béèrè o gbogbo orinṣẹ́ tí wọ́n lò ń bẹnu báàgì wọn ilẹ̀ Yorùbá wọn wọ̀ wáyé ìjọba ìpínlẹ̀ Kwara ò gbégbèsè kankan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ò ṣe nǹkan kan sára alẹ́ wájà ni ọmọ wa lè babẹ àbí kò sí wàhálà. mo wá ti ń bá àwọn eléyìí bọ̀. ẹ ti rí o ẹ máa fura o. ẹ wò bá ń ṣe pọ̀ tó láàrin títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ẹ wò bá ń ṣe pọ̀ tó àwọn kan nu wọn tiẹ̀ ti sùn àwọn kan ń kírun àwọn kan jókòó sórí mọ́tò ń bẹ wọ́n wo tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ bí wọ́n bá kúrò ń bẹ yẹn níbo ni wọ́n lọ
torí wọ́n padà ń kó sínú mọ́tò padà ń dẹ̀ move kúrò ńbẹ̀ mò ń bọ̀. now ńbo ni mo ń lọ Yorùbá ti ń dákẹ́ jù àwọn èèyàn yìí bí wọ́n ṣe pọ̀ tó gẹ́gẹ́ bí ìbéèrè arákùnrin yẹn ibo ni wọ́n ti ń bọ̀ kò síbi méjì tí wọ́n ti ń bọ̀ jòkè ọya lọ ńbo ni wọ́n ń lọ pàtó àkọ́kọ́ ni pé no specific destination ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní specific destination lọ́nà wo àwọn tí ń lọ sẹ́kọ̀ọ́ wọ́n ti pín wọn sẹ́kọ̀ọ́ àwọn tí ń lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti pín wọn sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti pín wọn sí ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tí ń lọ Èkìtì wọ́n ti pín wọn sí Èkìtì àwọn tí ń lọ sóńdó ti pín wọn sí Oǹdó àwọn tí ń lọ ìpínlẹ̀ Kwara nù ẹ kọ́kọ́ wáyé alábàtà tán kọ́kọ́ jẹ́ kọ́kọ́ kírun láàrin títì páàkì mọ́tò sáàrin títì azin pé kò sí nǹkan tẹ́nìkan kó fi àwọn ṣe kí wàá lẹ́wà fi wọ́n ṣe lóòótọ́ ta ni ó dẹ̀ fi wọ́n ṣe nǹkan nínú ìlú tó lọ́ba tó níjòyè ṣé bá ṣe lajúlẹ̀ náà nìyí ṣé é ṣe pé àwọn Fúlàní tí ń gbìyànjú àti execute mission wọn kí ni mission wọn èròǹgbà àti ìsapá láti gbalẹ̀ wa níbi tọ́lọ̀ ti májá tégbò ti mú lórí south ni wọ́n ń bọ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn òbí wọn dá kí wọ́n dorí kọ̀nà south east mo promise àwọn ọmọ Yíbò pé lónìí náà ni wọ́n lé wọn kú òun bẹ̀ tí wọ́n bá jẹ́ kí wọ́n kú òpè ọjọ́ abáríbi ni bí wọlé lọ́rọ̀ tiwọn immediately tán délẹ̀ Yíbò náà máa kú ọjọ́ yẹn same day náà máa kúrò ń bẹ̀ wọ́n tó ń nà wọ́n kú ń bẹ̀ ni so wọ́n ti wá fi south east sílẹ̀ àwa lágbàgbà kúgbà ọ̀dọ́ wa ló gbolè tó gbọ̀lẹ̀ wọ́n á fọ̀dọ̀ wá ṣe ibùjókòó wọ́n fọ̀dọ̀ wá ṣe ibùgbé kò sẹ́ni tí ó rí ibi tí ìdúnlẹ̀ ó ti wà tí ò ní jẹ́ ọ̀rẹ́sẹ̀ wèrè òbúṣọ ogun ọlọ́gbọ́n èwo ló fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ ń gbọ́ orí sanmi ọ̀sángi orí gbàdá ọ̀gbàtọ̀wọ́ ẹ̀ ọ̀rẹ́ ni eégún lé lọ òjì ló ń jẹjẹ yóò lo tó fẹ́ jèrè ará ọ̀run bí wọ́n bá lé ní níbìkan là á kọrí sí àwọn ẹ̀yà Ìgbò ti lé wọn lọ́dọ̀ tiwọn ọ̀dọ̀ tiwa táwọ̀ lákàkún táwọ̀ ò ní béèrè ẹjọ́ táwa lójó débi tá a béèrè ọ̀rọ̀ náà ni wọ́n gbà wá hàn expectation mi ni pé moment tíjọba Kwara ìjọba ìpínlẹ̀ Kwara tí wọ́n rí fídíò yẹn lórí ìtàkùn ayélujára lèmi rò wípé ó yẹ kí wọ́n ti gbé ìgbésẹ̀ akin as in kí wọ́n ti gbé ìgbésẹ̀ akin kí wọ́n ti jáde síta kí wọ́n ti pariwo síta kí wọ́n ti tọpa wọn kí wọ́n ti béèrè ìbéèrè immediately tán ti rí fídíò yẹn torí kò sẹ́ni tó máa sọ pé òun ò rí ìjọba ìpínlẹ̀ Kwara àwọn fìjìláńtì ìpínlẹ̀ Kwara àjọ DSS ìpínlẹ̀ Kwara kí wọ́n gbìyànjú láti tọpa ọ̀nà abo ni mọ́tò wọn gbà lọ náà wo ní ṣiṣẹ́ òru tá a lè béèrè lọ wọn pé a rí tírélà kan tó gba bí pẹ̀lú èrò lórí rẹpẹtẹ ọ̀nà abo wọn gbà lọ́nà àkíà àbéèrè àṣebí ẹni pé kọ̀ọ̀kan wá meanwhile ó ń bọ̀ wá sẹ́wọ́ mọ́ alára o bàbá wí bàbá pariwo bàbá sọ bẹ́ẹ̀ bá lẹ̀ gbọ́ Ọlọ́run ní jẹ́ kọjọ jájó gbogbo wa lójú well
ó tún ní fídíò kan ń bi ara fídíò wọn yìí náà ní ńgbà tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń kúrò bóyá àwọn èèyàn kan pariwo lé wọn lórí ẹ já wo fídíò kejì. God bless you. Olímèrì ni ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Yorùbá Olímèrì spiritual store ni ẹ máa bọ̀ o. Olímèrì spiritual store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan. A standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọrọ mọ́ spirituality rà. Spiritual perfume bíi perfume divine grace tí jẹ́ káàánú ọwá ni rí débi kọ̀rọ̀kọ́ndú. Perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà. Divine favour chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni spiritual soul àwọn ọṣẹ aṣínà lóríṣiríṣi ọṣẹ aṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ pègúnrẹ́ ọṣẹ ìtúsílẹ̀ ọṣẹ ìwòsàn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Holy Mary ń ta spiritual oil òróró bíntù 6 flower òróró pẹ̀lú ọṣẹ tó gallant danduala sasorobia magnet oil ọ̀sọ̀rọ̀bíà success oil witches expeller oògùn ọfà àgbo ọfà àpòrú ọfà tó dájú àgbo arthritis àgbo diabetes àgbo fún ìtọ́jú ojú àgbo fún ìtọ́jú ọpọlọ àgbo fún ìsàn jẹjẹrẹ àgbo fibroid àti bẹ́ẹ̀ lọ. Kò sí tẹ́ ẹ fẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire tí ò sí ń bẹ̀. Ìgbà lóríṣiríṣi ìgbà ajé ìsásùn ìkòkò àwo sóbí odó pẹ̀lú ọmọ odó ewé ọmọ gbogbo nǹkan celestia gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù bíbélì ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan ìyáàlù bàtà agogo ṣẹ̀kẹ̀rì àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ní Holy Mary spiritual store tó wà ní 7816 Paston Drive District Heights Maryland United States of America. Gbogbo ẹ̀yin ta Amẹ́ríkà London títí dé gbogbo Europe kan lẹ̀ gbàngbàngbàn. Ẹ fi ọkàn balẹ̀ gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ní Holy Mary spiritual store wọ́n ó gbé dẹnu ọ̀nà yín kókókó. Bákan náà ni wọ́n ṣe spiritual consultation. Bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú tó lọ́dún papọ̀ tó ta kókó. Ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486 7267 +1 240 486 7267 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí website holymaryshop.online. Bó o bá fẹ́ wẹ ìgún wẹ ìpè wẹ ìdààmú ayé rẹ kúrò. Holy Mary spiritual store ní kó o máa lọ. Holy Mary spiritual store. Ẹbọ kéékèèké ní gbalẹ̀ ìkúlẹ̀. Ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó. Mójútó ọ̀rọ̀ ayé rẹ. Yóò sì dára fún ọ. Gbogbo nǹkan tó jẹ́ spirituality. L'Amẹ́ríkà ní London ní Yorùbá Holy Mary spiritual store ní ẹ máa bọ̀ o. Àmọ́ bí tí wọ́n bá dé o, àwa sì wà ń bẹ̀ àfẹ́ wọ ẹ̀ǹdẹ̀. At the end of the day ó dà pọ́n ní kán máa lọ o àmọ́ ibi tán ní kán máa lọ báyìí o àwọn kan wà ń sálẹ̀ wọn ṣe tọrọ. àwọn ni wọ́n ti ń bọ́ sínú mọ́tò yìí o wọ́n ti ń gán mọ́tò wọn yìí o ẹ wo bọ́n ṣe pọ̀ tó ọ̀kadà ń bẹ́nu tí wọ́n di o kò sí nǹkan tẹ́ fẹ́ fi convince mi pé bandit kọ́ làwọn eléyìí kò síbẹ̀ yìí bẹ́ẹ̀ sọ páwọn eléyìí ò kì í ṣe bandit iwájú police station wọ́n ti dúró o wọ́n rà nǹkan láwọn ọkọ̀ kan tó ń gáìdì wọn wá tó ń gáìdì wọn bọ̀ tẹ́lẹ̀ láti ìgbà tán ti wà ń bẹ mọ́tò kẹ́kọ̀ọ́ ráàyè kọjá àwọn ọmọ onílẹ̀ ń lolẹ̀ can you just imagine that nínú ìlú tó lọ́ba tó níjòyè nú o ṣe rí ilé ayé wa báyìí ẹ̀rí bí abálé ayé dé. well bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ ìjọba Nàìjíríà oore ọ̀fẹ́ méjì lẹ lè mú wá àkọ́kọ́ ni pé kẹ́ ẹ dá orílẹ̀-èdè yìí padà sí regional government tàbí kẹ́ ẹ pín Nàìjíríà kíní ò kan olóṣèlú lọ́wọ́ báyìí kò tí ì kan olóṣèlú o. Ọlọ́run ní jẹ́ ọkàn ẹni tí ọkàn yìí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá kan mẹ̀kúnnù ìlú jù mẹ̀kúnnù ó padà wá bẹ̀yìn olóṣèlú ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí tó bá kan mẹ̀kúnnù ìlú jù dé stéèjì kan mẹ̀kúnnù ó padà wá bẹ̀yìn olóṣèlú so mi ò ní pariwo púpọ̀ now
wọ́n wọ̀lú Ìlọrin o tẹrùtẹrù tábùké wọ̀lú wọn fi wọlé o àwọn tó wọ̀lú Ìlọrin la rí o torí pé alẹ́ wọn débẹ̀ o àwọn tó wá dé lóru tẹ́nìkan kò rí wọn kọ́ àwọn tí wọ́n ti bọ́nu tó jẹ́ pé nugbó wọn ti já wọn lẹ̀ tẹ́nìkan kan wà wíà tẹ́nìkan kò lé orí ọ̀fẹ́ àti béèrè pé kí n bo ni wọ́n lọ kí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ àwọn eléyìí ń kọ́ wàhálà ti dé sílẹ̀ káàárọ̀ oòjíire Ọlọ́run nìkan ni kọ́ là wá ń bẹ̀ àkàndọ̀ ọ̀rọ̀ ayọ̀kọ̀ǹkọ̀ bá wí tòní tọ̀la kẹ́ni mẹ́ni ò ní torí ẹ̀kọ́ jáwọ́ bá ṣe mọ wí bá ṣe mọ pariwo nu àwọn tí ọ̀nù gbọ́ ò ní gbọ́ àwọn tó gbọ́ tí wọn ò ní mú lò àwọn náà ń bẹ láàyè tiwọn kó tó yé èsàn omi ẹ̀ ó lọ kó tó yé oníbúrẹ́dì ó dìgbà tó bá di mẹ́ta ọ̀níní ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV àti Awikonko Television Awikonko TV àti Awikonko Television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdè TV Awikonko TV àti Onídèmọdè TV fún Onídèmọdè game show àti Ojú Òṣùpá ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè òní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe o. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Gbogbo tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Gbogbo ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ má ka pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Gbogbo ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Gbogbo ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Gbogbo ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Gbogbo ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330 34777
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Gbogbo Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Gbogbo Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló ń fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. iléeṣẹ́ Gbogbo last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Gbogbo, it can never be like Gbogbo. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀. Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.